Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, àṣeyín lọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà tí ẹ fi mú wa rí ọjọ́bọ̀ èyí tí ó kẹ́yìn nínú oṣù kọkànlá. Gbogbo ìyìn àti ọlá ní forúkọ mímọ́ yín o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lénìí kó ṣe ayé àti ọkàn wa ní ire àti ìyìn ọjọ́bọ̀, àṣeyọrí, ìtẹ̀síwájú, ọrọ̀ àti ìgbéga ńlá. Ẹ jẹ́ kó bọ̀ wá fún alẹ́ ní orúkọ Jésù. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá. Àkòrí tí a gbéyẹ̀wò lénìí sọ pé jẹ́ kí òun kí ó jà fún ọ. Jẹ́ kí òun jà fún ọ. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ kọkàndínlógún. Róòmù orí kejìlá ẹsẹ̀ kọkàndínlógún. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín o, ṣùgbọ́n ẹ fi ààyè fún ìbínú, nítorí a ti kọ pé tèmi ni ẹ̀san, èmi yóò sì san, ni Olúwa wí. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Ẹ́kísódù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹwàá títí dé ìkejìdínlọ́gbọ̀n. Ẹ́kísódù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹwàá títí dé ìkejìdínlọ́gbọ̀n. A ó kà pépèpé nítorí àkókò wa. Nígbà tí Fáráò sì súnmọ́ tòsí, àwọn ọmọ Ísírẹ́lì sì gbé ojú wọn sókè, sì kíyèsí àwọn ará Íjíbítì ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù bà wọ́n gidigidi o. Àwọn ọmọ Ísírẹ́lì sì kígbe pé Olúwa. Ìkẹtàlá. Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín ní òní yìí. Nítorí àwọn ará Íjíbítì tí ẹ̀yin rí ní òdì, ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé. Ìkẹrìnlá. Nítorí Olúwa yóò jà fún yín, kí ẹ̀yin kí ẹ sì pa ẹnu yín mọ́. Ìkẹrìndínlógún. Ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè, kí ìwọ kí o sì nà ọwọ́ rẹ sí ojú òkun, kí ó sì yà sí méjì. Àwọn ọmọ Ísírẹ́lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀. Ẹsẹ̀ ìkọkànléníogún. Mósè sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà. Ó sì mú òkun gbẹ, omi náà sì pínyà. Àwọn ọmọ Ísírẹ́lì sì lọ sí inú àárín òkun ní ilẹ̀ gbígbẹ. Omi sì ṣe òdì sí wọn ní ọwọ́ ọ̀tún àti sí ọwọ́ òsì. Àwọn ará Íjíbítì sì lépa wọn, wọ́n sì wọ́ tọ̀ wọ́n lọ láàrin òkun, àti gbogbo ẹṣin Fáráò àti kẹ̀kẹ́ rẹ̀ àti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Ó sì ṣe nígbà tí ìsọ̀ òwúrọ̀, Olúwa bojú wo ogun ará Íjíbítì láàrin ọ̀wọ́ iná àti ti àwọ̀ sánmọ̀. Ó sì pa ogun àwọn ará Íjíbítì láyà, ó sì ya kẹ̀kẹ́ wọn, wọ́n sì wọ́ túúrú. Àwọn ará Íjíbítì sì wí pé ẹ jẹ́ kí a sá kúrò níwájú Ísírẹ́lì, nítorí Olúwa ń bá àwọn ará Íjíbítì jà fún wọn. Olúwa sì wí fún Mósè pé na ọwọ́ rẹ sí ojú òkun, kí omi kí ó tún padà bò wọ́n wá sórí àwọn ará Íjíbítì, sórí kẹ̀kẹ́ wọn àti sórí ẹlẹ́ṣin wọn. Mósè sì na ọwọ́ rẹ̀ sí òkun, òkun sì ó padà bọ̀ sí ipò rẹ̀. Nígbà tí ilẹ̀ mọ́, àwọn ará Íjíbítì sì sálù. Olúwa sì bi àwọn ará Íjíbítì ṣubú láàrin òkun. Omi sì padà, ó sì bo kẹ̀kẹ́, àwọn ẹlẹ́ṣin àti gbogbo ogun Fáráò tí ó wọ inú òkun tọ̀ wọ́n lẹ́yìn. Ọ̀kan ṣoṣo kò kù nínú wọn o. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhùn tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Kò sí ibi kankan nínú Bíbélì tí ó sọ pé o ní láti jà fún ara rẹ. Kàkà bẹ́ẹ̀, ohun tí Bíbélì sọ ni pé Olúwa yóò jà fún yín, ẹ ó sì pa ẹnu yín mọ́. Ẹ́kísódù orí ìkọkànlá orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnlá. Bákan náà, ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ fún ọ pé o kò gbọ́dọ̀ gbẹ̀san ara rẹ, nítorí pé ti Jèhófà ni ẹ̀san. Ìdí tí Ọlọ́run fi sọ fún ọ pé kí o má ṣe jà fún ara rẹ tàbí kí o gbẹ̀san ara rẹ ni pé ìwọ jẹ́ ti Olúwa, ó sì ní ètò lórí ayé rẹ. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wá láti bá ọ jà, Ọlọ́run ni ẹni tí yóò dìde láti jà ogun náà. Nítorí náà, nígbàkúgbà tí o bá jà fún ara rẹ, ò ń sọ fún Ọlọ́run pé ìwọ ni o ní ara rẹ nìyẹn o, àti pé o lè tọ́jú ara rẹ ní pàtàkì. Ó sọ fún Ọlọ́run pé kí ó yàgò fún ọ̀rọ̀ rẹ̀. Gbà mí gbọ́ nítòótọ́, bí Ọlọ́run bá yàgò kúrò nínú ọ̀rọ̀ rẹ̀, nínú ọ̀rọ̀ ènìyàn, ó ti tán fún irú ẹni bẹ́ẹ̀ nìyẹn o. Ẹkún Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkejìléníogún. Àwọn ènìyàn kan rò wípé àwọn ní agbára, nítorí náà wọ́n yára láti dìde ìjà nígbàkúgbà. Ní tèmi o, mo mọ̀ pé n kò ní agbára rárá o. Tí o bá rí agbára èyíkéyìí nínú mi,
ó jẹ́ nítorí pé Kristi ni okun mi ni o. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàlá, láìsí Kristi èmi jẹ́ aláìlera. Ìdí nìyí tí mo fi máa ń sọ fún ẹnikẹ́ni tó bá dojúkọ mí pé tó bá jẹ́ pé èmi ni o fẹ́ bá jà, ẹ ti ṣẹ́gun mi náà o. Kódà ní ìgbà tí ìjà kò tíì bẹ̀rẹ̀, torí mi ò lágbára o. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé Ọlọ́run ni o fẹ́ bá jà, àánú rẹ̀ ṣe mí o. Èyí jẹ́ ohun tí mo gbàgbọ́ ní gbogbo ìgbà, nígbà gbogbo, nítorí Ọlọ́run ti fi ìsinmi àti ààbò dá mi lójú nínú rẹ̀. Mo mọ̀ pé nínú ìdákẹ́jẹ́ àti ìgbẹ́kẹ̀lé nínú agbára ni agbára mi wà o. Ìwé Àìsáyà orí 30 ẹsẹ̀ 15, nítorí èmi ju aṣẹ́gun lọ nípasẹ̀ Kristi ẹni tí ó fẹ́ràn mi. Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 17. Láti ìgbà tí mo ti pinnu láti gbẹ́kẹ̀lé, kò já mi kulẹ̀ rí o, kò sì ní já mi kulẹ̀ títí láéláé. Ìwé Dìtálórómì orí 29 ẹsẹ̀ 6. Olùfẹ́, ó lágbára nígbà tí o bá dákẹ́. Ìwọ ní agbára nígbà tí o bá dákẹ́, tí o sì ní ìgboyà nínú agbára Ọlọ́run láti jà fún ọ. Àwọn ènìyàn tí ó kojú rẹ lérò pé àwọn ní agbára jù ọ́ lọ ni. Nítorí náà nígbà tí o bá pariwo tí o sì ń gbìyànjú láti jà fún ara rẹ, ìwọ yóò jẹ́ kí wọ́n ní okun sí i. Dípò bẹ́ẹ̀, nígbà tí o bá dákẹ́ tí o sì ní ìdánilójú, wọn yóò mọ̀ pé ẹni tí ó tóbi jùlọ ló wà lẹ́yìn rẹ o. Wọn yóò sì fi ọ́ sílẹ̀. Bí wọ́n bá sì yàn láti tún máa bá ọ jà lọ, Olúwa àwọn ọmọ ogun, ẹni tí o gbẹ́kẹ̀lé, yóò sì pa wọ́n run pátápátá. Kókó ọ̀rọ̀: fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run, òun yóò sì jà fún ọ. Ìjà sọ pé bàbá mi, Olúwa, mo fi ìgbẹ́kẹ̀lé mi sínú rẹ. Mo fi gbogbo ohun tí ó jẹ́ tèmi sínú rẹ. Ní gbogbo ibikíbi tí àwọn ènìyàn ti dìde sí mi, Olúwa, kó já lọ bẹ̀ kí o lọ jà fún mi, nítorí mo gbẹ́kẹ̀lé ọ. Olúwa, jà fún mi ní gbogbo ọ̀nà ayé mi, kí o kọjú ìjà sí àwọn ọ̀tá mi. Olúwa yóò ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.